Ẹ kú lé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tẹ́ ń gbọ́ mi nílé ẹ̀dẹ̀ ò dàbí. Mo kí yín kú àbọ̀ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí fún ìpalẹ̀mọ́. Àdúrà mi ni wípé bí a ṣe ń kẹ́kọ̀ọ́ yìí papọ̀, Olúwa ó bùkún fún wa lórúkọ Jésù. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà, lábẹ́ ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà, ẹ̀sìn ọ̀rọ̀ wa, orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí òun ni Olúwa ọjọ́ ìsinmi. Olúwa ọjọ́ ìsinmi. À ń sì lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Mátíù orí 12 ẹsẹ̀ 8 àkọ́kọ́. Mátíù orí 12 ẹsẹ̀ 1 sí 9 òun ni ẹ̀kọ́ wa fọ́sẹ̀ yìí. Dádì àti mọ́mì, ṣé bíbélì yín wà lárọ̀ọ́wọ́tó? Ẹ gbé jáde, ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò, ẹ̀yin náà gbé bíbélì yín, àkókò tó, ẹ jẹ́ a kẹ́kọ̀ọ́ papọ̀. Mo bẹ̀rẹ̀ sí kà látinú bíbélì mímọ́ lédè Yorùbá, ìwé Mátíù, mò ń kà látẹsẹ̀ àkọ́kọ́. Lákòókò náà ni Jésù la àárín oko ọkà ní ọjọ́ ìsinmi. Ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ya ìpẹ́ ọkà, wọ́n sì ń jẹ. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisí rí i, wọ́n wí fún un pé, wò ó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣe èyí tí ò yẹ láti ṣe lọ́jọ́ ìsinmi. Ó sì wí fún wọn pé, ẹ̀yin kò ti ka ohun tí Dáfídì ṣe ni nígbà tí ebi ń pa á àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, bí ó ti wọ ilé Ọlọ́run lọ tí ó sì jẹ àkàrà àfihàn, èyí tí kò tọ́ fún un láti jẹ àti fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, bí kò ṣe fún kìkì àwọn àlùfáà. Tàbí ẹ̀yin kò kà á nínú òfin ni, bí ó ti ṣe pé ní ọjọ́ ìsinmi ni àwọn àlùfáà máa wà nínú tẹ́ḿpìlì, wọ́n sì ń ba ọjọ́ ìsinmi jẹ́, ṣùgbọ́n tí wọ́n sì wà láìjẹ̀bi. Ṣùgbọ́n mo wí fún yín pé ẹni tó ju tẹ́ḿpìlì lọ wà ń bẹ níhìn. Ṣùgbọ́n ẹ̀yin ìbá mọ ohun tí èyí jẹ́ ni. Àánú ni èmi ń fẹ́, kì í ṣẹbọ. Ẹ̀yin kì bá ti dá àwọn aláìlẹ́ṣẹ̀ lẹ́bi, nítorí ọmọ ènìyàn jẹ́ Olúwa ọjọ́ ìsinmi. Ọmọ ènìyàn jẹ́ Olúwa ọjọ́ ìsinmi. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí mọ́nu, kí Olúwa ó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ láti rántí, ńlẹ́sẹ̀ 6 ìwé tá a kà tán. Mátíù orí 12 ẹsẹ̀ 6 lẹ́sẹ̀ wúrà, ẹsẹ̀ mọ́nigbàgbé. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí i. Ìwé mímọ́ ní, ṣùgbọ́n mo wí fún yín o pé ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn. Ṣùgbọ́n mo wí fún yín o, ẹni ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn. Ẹsẹ̀ wúrà wa nu, ẹsẹ̀ àkọ́kàn nu, ẹ̀jẹ̀ àkọ́kàn, ẹ má jẹ́ a gbàgbé. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sí àkókò mìíràn láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àdúrà mi ni wípé Olúwa ó fòye ọ̀rọ̀ rẹ̀ yé wa. Ẹ kú àfọkànsí, ẹ kú ọkàn níhìn, ẹ ó dá lábùkún fún lórúkọ Jésù. Bẹ́ẹ̀ bá gbàgbé, àkórí gbogbo ẹ̀kọ́ wa fún oṣù keje yìí òun ni Jésù àti tẹ́ḿpìlì. Jésù àti tẹ́ḿpìlì, àkórí gbogbo ẹ̀kọ́ wa fóṣù yìí nù. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, lọ́sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yìí, a sì kẹ́kọ̀ọ́ nípa bí Jésù ṣe jẹ́ ọmọdékùnrin nínú tẹ́ḿpìlì. Ìjẹ́ ọmọdékùnrin Jésù nínú tẹ́ḿpìlì. Látìgbà èwe ni Jésù ti mọ ète ìwásáyé rẹ̀. Láti kékeré ló ti mọ ète ìwásáyé rẹ̀. Ó lépa rẹ̀, ó sì mú un ṣẹ. Àwọn òbí rẹ̀ jẹ́ òbí alápẹẹrẹ rere
tí wọ́n mọ Ọlọ́run tí wọ́n sì ń sìn ní ẹ̀mí àti lótìítọ́, wọ́n sì fi ẹsẹ̀ tiẹ̀ náà lé ọ̀nà nípa pé ńgbà wọ́n ń lọ tẹ́ḿpìlì ní Jerúsálẹ́mù láti Bẹ́tẹ́lì láti Násárẹ́tì, wọ́n mú lọ́wọ́. Mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé ìrìn àjò odidi ọjọ́ kan ni láti Násárẹ́tì sí Jerúsálẹ́mù, torí kì í ṣayé ọkọ̀ láyé ìgbà náà, ẹsẹ̀ ni wọ́n fi ń tú footwagon ní. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí à ń lọ kẹ́kọ̀ọ́ nípa Jésù àtọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi, ọjọ́ ìsinmi lédè Hébérù ni wọ́n ń pè ní sábàtì, 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 sábàtì. Sábàtì lédè Hébérù ó túmọ̀ sí ìrẹ́jú lédè Yorùbá pọ́nbélé, tàbí ìsinmi. Ohun tí sábàtì lédè Hébérù túmọ̀ sí ní Yorùbá nù, ìrẹ́jú tàbí ìsinmi. Tẹ́ ẹ bá sì gbàgbé nínú ìwé Jẹ́nẹ́sísì orí 2 ẹsẹ̀ 1, ìwé mímọ́ sọ fún wa pé ní ọjọ́ keje Ọlọ́run parí iṣẹ́ rẹ̀ tó ti ń ṣe, ó sì sinmi ní ọjọ́ keje nínú gbogbo iṣẹ́ rẹ̀ tó ti ń ṣe. Torí náà kà nínú Jẹ́nẹ́sísì orí 2 ẹsẹ̀ 1 pé Ọlọ́run sinmi lọ́jọ́ keje. Ìgbà tó sì tó àkókò tí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì lófin lórí òkè Sínáì nípasẹ̀ Mósè, ọ̀kan nínú àwọn òfin 10 tọ́lọ́run fún Mósè, òfin ẹ̀kẹrin gẹ́gẹ́ bá a ṣe kọ́ nínú ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 9 sí 11. Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 9 sí 11. Òfin ẹlẹ́ẹ̀kẹrin tá a fún Mósè òun ni pé rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ọjọ́ 6 ni ìwọ ó ṣiṣẹ́, tí ìwọ ó sì ṣe iṣẹ́ rẹ gbogbo, ṣùgbọ́n ọjọ́ keje ni ọjọ́ ìsinmi Olúwa Ọlọ́run rẹ. Nínú rẹ̀ ìwọ kò gbọdọ̀ ṣiṣẹ́kíṣẹ́ kan, ìwọ àtọmọ rẹ ọkùnrin, ìwọ àtọmọ rẹ obìnrin, ìwọ àtọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin, ìwọ àtọmọ ọ̀dọ̀ rẹ obìnrin, àti ohun ọ̀sìn rẹ àtàlejò rẹ tí ń bẹ nínú ibodè rẹ. Nítorí ní ijọ́ 6 l'Olúwa dá ọ̀run òun ayé, òkun àtohun gbogbo tí ń bẹ nínú wọn, ó sì sinmi ní ọjọ́ keje. Nítorí náà Olúwa bù sí ọjọ́ keje, ó sì yà á sí mímọ́. Òfin kẹrin tọ́lọ́run ń gbélé Mósè lọ́wọ́ pé kó fún àwọn ọmọ Ísírẹ́lì láti máa tẹ̀lé nù. Ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí ó wá dá lórí bí Jésù ṣe pa òfin kẹrin yìí mọ́, àti bó ṣe kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà náà pé kí wọ́n máa pa á mọ́, àti bí ṣe ń kọ́ àwa náà lónìí pé ká máa pa òfin yìí mọ́. Ntẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó dá lé lórí nù. Àwa gbé ẹ̀kọ́ náà sí ọ̀nà méjì. Abala àkọ́kọ́ rẹ̀ la pè ní wọ́n fi ẹ̀sùn rírú òfin ọjọ́ ìsinmi kan àwọn ọmọ ẹ̀yìn Jésù. Abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó dá lé lórí nù. Wọ́n fi ẹ̀sùn rírú òfin ọjọ́ ìsinmi kan àwọn ọmọ ẹ̀yìn Jésù. Eléyìí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ méjì àkọ́kọ́ nínú ìwé tá a kà tán, Mátíù orí 12 ẹsẹ̀ 1 sí 2. Fún àtẹnumọ́ ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. Ìwé mímọ́ ní lákòókò náà ni Jésù la àárín oko ọkà lọ ní ọjọ́ ìsinmi. Ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ya ìpa ọkà, wọ́n sì ń jẹ ẹ́. Ṣùgbọ́n nígbà táwọn Farisí rí i, wọ́n wí fún un pé wò ó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń ṣe èyí tí kò yẹ láti ṣe lọ́jọ́ ìsinmi. Ìbéèrè àkọ́kọ́ tá a béèrè nínú ẹsẹ̀ 1 ni pé lákòókò náà, lákòókò wo? Lákòókò wo? Ìyẹn ni ó mú wa padà lọ sínú Mátíù orí 11 ẹsẹ̀ 1, ibẹ̀ láti mọ àkókò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ka Mátíù orí 11 látẹsẹ̀ 1 sísàlẹ̀, ẹ rí ń bẹ̀ pé àkókò tá à ń kọ́ka sí òun làkókò tí Jésù ń wàásù kiri láti ìlú kan dé ìlú míì ní agbègbè Gálílì. Ó ń lọ láti ìlú dé ìlú láti wàásù ìhìn rere ìgbàlà
fáwọn èèyàn. Agbègbè Gálílì ní agbègbè ilẹ̀ Ísírẹ́lì tó wà ní apá àríwá, ibi tí Jésù ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Bó wá ṣe ń lọ láti ìlú dé ìlú nítorí iṣẹ́ rẹ̀, iṣẹ́ rírìn ìrìn àjò láti ìlú kan dé míì ni. Ó tó àkókò tébi ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí wọ́n ti ń rìn lọ. Wọ́n sì rìn kọjá láàrin oko ọkà. Ẹni ebi má ṣe ń pa tó bá rí ní tí ó jẹ kí ló yóò ṣe. Mo rò pé yóò jẹun ni. Làwọn ọmọ ẹ̀yìn Jésù bá bẹ̀rẹ̀ sí í mú ọkà nú oko olóko ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í jẹ. Ẹnìkan béèrè pé ṣé kìí sólè wọ́n ń jà báyìí? Kìí kúkú sólè. Torí pé òfin tọ́lọ́run fún Mósè kó fún àwọn ọmọ Ísírẹ́lì, ó fààyè gba ẹni ebi ń bá ń pa. Tó bá dóko olóko kó jẹ ìwọ̀n tí ó jẹ, kọ̀ọ̀kan gbọ́dọ̀ mú lọ lé ni. Níbo mo ṣe mọ̀ ẹ wò ó, ìwé Dítanórómì ló sọ bẹ́ẹ̀, orí 3:20. Dítanórómì orí 3:20, ẹsẹ̀ 4 àti 5. Dítanórómì orí 3:20. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ jẹ́ àjọ kántẹ́sẹ̀ 24 àti 25 wí. Ìwé mímọ́ ní, nígbà tí ìwọ bá wọ inú ọgbà àjàrà ẹnìkejì rẹ lọ, ìwọ lè jẹ èso àjàrà tẹ́rùn kó jẹ kó tẹ́rùn, ṣùgbọ́n ìwọ kò gbọdọ̀ mú ọ̀kan nínú rẹ̀ sínú ohun èlò rẹ, ò gbọdọ̀ di kankan sínú báàgì rẹ kó lọ gbé lọlé, jẹ tẹ́rùn. Tẹ́ ẹ bá wá dẹ́sẹ̀ 25 tó jẹ́ pé òun gan lọ́kan ẹ̀kọ́ tá à ń kọ́ yìí, ó ní nígbà tí ìwọ bá dé inú oko ọkà ẹnìkejì rẹ, ǹjẹ́ kí ìwọ kí ó má fi nígbà tí ìwọ bá dé inú oko ọkà ẹnìkejì rẹ, ǹjẹ́ kí ìwọ kí o máa fi ọwọ́ rẹ ya sí rí ọkà náà kó o sì máa jẹ, ṣùgbọ́n ìwọ kò gbọdọ̀ yọ dòjé sí ọkà ẹnìkejì rẹ. Ìyún ni pé máa fọwọ́ ya kó o sì máa jẹ, ṣùgbọ́n o gbọdọ̀ ti àdábọ̀ kó o máa sá ọlọ́m̀bẹ lọlé. Tó òfin Mósè fààyè gbà wípé ẹni ebi ń bá ń pa tó bá dóko olóko, kó jẹ tó bá rí ń bẹ kó jẹ tẹ́rùn, ṣùgbọ́n kò gbọdọ̀ mú lọlé. Àwọn ọmọ ẹ̀yìn Jésù wọn ò sì mú lọlé, wọn ń kọjá lọ, wọn ń jẹ ni. Kódà wọn àti ìjẹ tẹ́rùn tó èdè wípé àwọn Farisí wọ́n pariwo sí Jésù nínú ẹsẹ̀ 2 tí àǹtí ń kẹ́kọ̀ọ́ pé wò ó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń ṣe ohun tí ò yẹ ní ọjọ́ ìsinmi. Ẹnìkan ó béèrè pé tá làwọn Farisí gan-an? Ṣé ẹ rí gbólóhùn yẹn, ọ̀rọ̀ yẹn Farisí kìí ṣèdè Yorùbá, èdè Hébérù ni. Ohun tọ́rọ̀ yẹn sì túmọ̀ sí ní Yorùbá pọ́nbélé, òun ni ẹni tí ó ya ara rẹ̀ sọ́tọ̀ tàbí ẹni tá a yà sọ́tọ̀. Ntí Farisí túmọ̀ sí lédè Yorùbá nù, ẹni ó ya ara rẹ̀ sọ́tọ̀ tàbí tá a yà sọ́tọ̀. Ó sì ní í ṣe pẹ̀lú ìpín ẹgbẹ́ àwọn èèyàn kan nínú ẹ̀sìn Júù. Àwọn ẹgbẹ́ yìí yára wọn sọ́tọ̀ wípé àwọn ó máa pa òfin Júù mọ́, àwọn ó sì máa tọpinpin láti rí wípé gbogbo èèyàn ń pa òfin náà mọ́. Torí náà wọ́n tọpinpin àwọn ọmọ lẹ́yìn Jésù, wọ́n sì fẹ̀sùn kàn wọ́n wípé wọn ò pa òfin ọjọ́ mi, ohun tí ò tọ́ láti ṣe lọ́jọ́ ìsinmi ni wọ́n ń ṣe. Nígbà tí wọ́n wá fẹ̀sùn yìí kan Jésù, èsì wo ni Jésù fọ̀? Ìdáhùn wo ni Jésù fún wọn? Abala kejì ẹ̀kọ́ wa ni ó tàn mọ́lẹ̀ sí yun. Torí náà ẹ jẹ́ á tẹ̀síwájú sí abala kejì ẹ̀kọ́ yìí, èyí tí a pè ní èsì tí Jésù fọ̀ sí ẹ̀sùn tá a fi kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Èsì tí Jésù fọ̀ sí ẹ̀sùn tá a fi kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Nígbà tí Jésù ó fèsì sí ẹ̀sùn tá a fi kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àkọsílẹ̀ èyí tá a ní nínú ẹsẹ̀ 3 sí 8 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Mátíù orí 12,
ẹsẹ̀ ìkẹta sí kẹjọ, ibẹ̀ ni Jésù ti fèsì. ṣé ẹ wá rí èsì tí Jésù fọ̀ ó pín sí mẹ́ta. ṣé ìwé mímọ́ ní lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta láti fìdí òtítọ́ múlẹ̀? Jésù wá àwọn ẹlẹ́rìí mẹ́ta láti fìdí òtítọ́ múlẹ̀ wípé ẹ̀sùn tẹ́ ẹ fi kàn àwọn ọmọ ẹ̀yìn mi kò dẹ̀níwù. ẹ̀sùn tẹ́ ẹ fi kàn àwọn ọmọ ẹ̀yìn mi kò fìdí múlẹ̀. àwọn wo làwọn ẹlẹ́rìí ọ̀hún? ó wá ọba kan ó fi ṣẹlẹ́rìí láti inú ìwé mímọ́ àwọn Júù. àwọn àlùfáà ó fi hàn ṣẹlẹ́rìí láti inú ìwé mímọ́ àwọn Júù. ó mú wòlíì kan náà láti inú ìwé mímọ́ àwọn Júù ó fi hàn ṣẹlẹ́rìí láti jẹ́ kí àwọn agbófinró ẹ̀sìn tá à ń pè ní Farisí yìí láti jẹ́ wọn mọ̀ wípé ẹ̀sùn tí wọ́n fi kàn àwọn ọmọ ẹ̀yìn yìí ẹ̀sùn èké ni, kì í ṣojúlówó. ẹ jẹ́ ká wá wo àwọn ẹlẹ́rìí mẹ́tẹ̀ẹ̀ta tí Jésù mú yìí ká wò wọ́n ní sísẹ̀ntẹ̀lé. ẹlẹ́rìí àkọ́kọ́ tí Jésù mú òun ni ọba Dáfídì. tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkẹta àti kẹrin ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Mátíù orí 12, ẹsẹ̀ ìkẹta, Jésù ní ó sì wí fún wọn pé ẹ̀yin kò wá ti ka ohun tí Dáfídì ṣe nígbà tí ebi ń pa á àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. ó ti wọ inú ilé Ọlọ́run lọ tó sì jẹ àkàrà àfihàn èyí tí kò tọ́ fún un láti jẹ àti fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí kò ṣe kìkì àwọn àlùfáà. ohun tí Jésù ń tọ́ka sí yìí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rẹ̀ ó wà nínú ìwé Sámúẹ́lì kínní orí 21 ẹsẹ̀ ìkíní sí kẹfà. Sámúẹ́lì kínní orí 21 ẹsẹ̀ ìkíní sí kẹfà ń bẹ ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí Jésù ń tọ́ka sí yẹn wà. ní àkókò kan èyí tí Sọ́ọ̀lù ń ṣe ayé Dáfídì ní síbáṣìbo tí ń wá gbogbo ọ̀nà tí ó fi pa, ṣùgbọ́n tọ́lọ́run ò fẹ̀mí Dáfídì lé lọ́wọ́. ó dé ìkóríta kan níbi tí Dáfídì ti ń sá fún ẹ̀ tí ń gbẹ̀mí rẹ̀ sá àtàwọn tí ń tọ̀ lẹ́yìn tí kò sóúnjẹ tí ó jẹ mọ́. bó ṣe wọlé àlùfáà Abímẹ́lékì lọ́nu pé bàbá ẹ dákun kí ni ń bẹ tí mo lè jẹ? bàbá wa ní kò sí nǹkan kan àfi àkàrà àfihàn. àkàrà wo ni à ń pè látàrà àfihàn? àkàrà tí ó jẹ́ àkàrà ìwú tá a ti dín tá a ti gbé síwájú pẹpẹ Olúwa. àwọn àlùfáà nìkan ṣoṣo lọ́lẹ́tọ̀ọ́ àti jẹ gẹ́gẹ́ bí òfin Mósè. ṣùgbọ́n àlùfáà Abímẹ́lékì ní kò sí nǹkan kan àfihàn. bó ṣe gbé fún Dáfídì nù, torí ohun kò ṣeé má ṣe ni ebi ọmọ yìí láì jẹ. bó ṣe gbé fún Dáfídì nù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, gbogbo wọn sì jẹ. síbẹ̀ a dá wọn lẹ́bi torí wípé kò sóúnjẹ míì tí wọ́n jẹ. eléyìí lẹlẹ́rìí àkọ́kọ́ tí Jésù mú láti mú òfin àwọn Júù láti fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn tẹ́ ẹ fi kà àwọn ọmọ ẹ̀yìn mi yìí èké ẹ̀sùn ni kì í ṣojúlówó. ẹlẹ́rìí kejì tí Jésù mú láti inú ìwé mímọ́ àwọn Júù láti fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn tẹ́ ẹ fi kà àwọn ọmọ ẹ̀yìn mi yìí kò tọ́, òun ló mú lára àwọn àlùfáà. tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 5 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Mátíù orí 12 ẹsẹ̀ 5, Jésù ní tàbẹ́yìn ò mọ̀ ní àbẹ́yìn ò ti kà nínú òfin bí ó ti ṣe lọ́jọ́ ìsinmi àwọn àlùfáà tí ó wà ní tẹ́ḿpìlì wọ́n ń ba ọjọ́ ìsinmi jẹ́, ṣùgbọ́n wọ́n wà láìlẹ́bi, wọ́n wà láìjẹ̀bi. ẹsẹ̀ 6 wá ní ṣùgbọ́n mo wí fún yín ẹni ó ju tẹ́ḿpìlì lọ ó wà bí o, ẹni ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ bí o. níhìn kí ni Jésù Olúwa wa ń gbìyànjú àti fìdí rẹ̀ múlẹ̀? ohun tí Jésù Olúwa wa ń gbìyànjú àti ìdí rẹ̀ múlẹ̀ ń bí òun ni wípé nínú ìwé Númérì orí 28, ìwé Númérì orí 28 ẹsẹ̀ 9 sí 10, Ọlọ́run ṣe àlàkalẹ̀ iṣẹ́ àlùfáà tí wọ́n máa ṣe lọ́jọ́ ìsinmi ó kọ síbẹ̀.
ara sẹ́ẹ̀mù náà sì ni pé wọ́n gbọ́dọ̀ rúbọ sí Olúwa. Àwọn àlùfáà ni ó rúbọ, àwọn ni ó pẹran, àwọn ni ó dáná, àwọn ni ó sun ẹran tí ó jóná gúdúgúdú. Iṣẹ́ tó pè fún pé wọ́n làágùn ni, iṣẹ́ àṣekára ni wọ́n ó ṣe lọ́jọ́ ìsinmi. Ẹ má sì gbàgbé pé òfin ọjọ́ ìsinmi ni pé ìwọ ò gbọ́dọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan. Jésù ní àwọn àlùfáà ń ṣiṣẹ́ lọ́jọ́ Olúwa, a dá wọn lẹ́bi. Kí ló dé tẹ̀ wọ́n ń dá àwọn ọmọ ẹ̀yìn mi lẹ́bi? Ẹni ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ ń bì. A sì ń padà bọ̀ wá sórí ìyún lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n ẹ jẹ́ á wo ẹ̀kẹta. Ẹlẹ́rìí kẹta tí Jésù mú láti inú ìwé mímọ́ àwọn Júù, òun ni ọ̀rọ̀ kan nínú àwọn wòlíì Júù, Hòsíà. Eléyìí la rí nínú ẹsẹ̀ ìkeje ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Mátíù orí 12 ẹsẹ̀ ìkeje. Jésù ní, ṣùgbọ́n ẹ̀yin ìbá mọ ohun tí èyí jẹ́. Àánú lèmi ń fẹ́, kì í ṣẹbọ. Ẹ̀yin kì bá ti dá àwọn aláìṣẹ̀ lẹ́bi. Ẹ̀yin ìbá ti mọ ohun tí èyí jẹ́. Àánú lèmi ń fẹ́, kì í ṣẹbọ. Ẹ̀yin ìbá ti dá àwọn aláìṣẹ̀ lẹ́bi. Ṣé ẹ rí ẹsẹ̀ ìkeje yìí? Ọ̀rọ̀ wòlíì Hòsíà ni. Tẹ́ ẹ bá wo ìwé wòlíì Hòsíà orí 6 ẹsẹ̀ 6 ẹ bá ń bẹ̀. Ìwé wòlíì Hòsíà orí 6 ẹsẹ̀ 6, Hòsíà wípé, nítorí náà, nítorí àánú ni mo fẹ́, kì í ṣe ẹbọ, àti ìmọ̀ Ọlọ́run ó ju ọrẹ ẹbọ, ó ju ẹran ẹbọ sísun lọ. Àánú mo fẹ́. Kí ni Jésù ń gbìyànjú àti fìdí rẹ̀ múlẹ̀ ń bí yìí ni wípé sábàtì, ọjọ́ ìsinmi, ó jẹ́ ìgbésẹ̀ àánú Ọlọ́run fún ìran ènìyàn. Ọlọ́run ṣàánú wa ló fi fún wa lọ́jọ́ ìsinmi pé ká máa sinmi. Ló fi fún wa àtẹranko àtohun ọ̀sìn wa àtohun gbogbo ká máa sinmi, kó má jẹ́ pàṣẹkù là á máa ṣiṣẹ́. Ọlọ́run ò fún wa lọ́jọ́ ìsinmi láti fi ṣe àjàgà sí wa lọ́rùn tí ó dẹrù wúwo tá a máa gbé ká rárá. Ó fún wa lọ́jọ́ àánú ló fi fún wa lọ́jọ́ ìsinmi pé ká máa fún ara wa yìí ní ìsinmi, kì í ṣàjàgà. Èyí táwọn Farisí fẹ́ gbé bọ àwọn ọmọ ẹ̀yìn lọ́rùn, ẹni ebi ń pa tó sì rí tí ó jẹ, ta ni ọmọ jẹ torí pọ́jọ́ ìsinmi ni, àjàgà nìyún. Jésù ní òfin ọjọ́ ìsinmi, òfin tó tinú àánú Ọlọ́run jáde di, kì í ṣàjàgà. Kì í ṣàjàgà rárá. Nítorí ìdí èyí, lẹ́yìn tí Jésù tó mú àwọn ẹlẹ́rìí mẹ́tẹ̀ẹ̀ta yìí tán láti inú ìwé mímọ́ àwọn Júù láti fi hàn wọ́n wípé ẹ̀sùn tẹ́ ẹ fi ká àwọn ọmọ ẹ̀yìn mi yìí kì í ṣẹ̀sùn, kì í ṣojúlówó, òdì ẹ̀sùn ni. Jésù wá fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí Ọlọ́run. Nínú ẹsẹ̀ 6 ó ní ẹni ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn. Láàrin àwọn ọmọ Ísírẹ́lì, tẹ́ḿpìlì dúró fún àmì ìwàláàyè Ọlọ́run ni tẹ́ḿpìlì dúró fún. Wọ́n rí tẹ́ḿpìlì gẹ́gẹ́ bí àmì pé Ọlọ́run wà láàrin àwọn. Nígbà tí Jésù wá ń sọ̀rọ̀ ní ẹsẹ̀ 6 tó ní ẹni ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ ń bì, ní ti ń sọ ni wípé àmì tẹ́ ń rí wọn, ẹni ó ju àmì lọ ń bẹ ń bì. Ọlọ́run nínú ènìyàn ní ń bá yín sọ̀rọ̀. Nínú ẹsẹ̀ 7 ó ní ọmọ èèyàn ó ní Olúwa ọjọ́ ìsinmi. Orúkọ tí Jésù sábà máa ń pera rẹ̀ nù nígbà tó wà nú ayé, ọmọ ènìyàn ó ju ọjọ́ ìsinmi, òun lolúwa ọjọ́ ìsinmi. Ọmọ ènìyàn ní Olúwa ọjọ́ ìsinmi. Yíò ní pé ẹni tí ń bá yín sọ̀rọ̀ yìí, òun ló dá ọjọ́ ìsinmi. Òun ló wá sáyé láwòrán ènìyàn. Ẹni tó dá ọjọ́ ìsinmi ló wá sáyé láwòrán èèyàn tí ń bá yín sọ̀rọ̀ yìí. Jésù sọ gbogbo eléyìí láti fìdí rẹ̀ múlẹ̀ fún àwọn Farisí láti rí wípé wọ́n ṣàṣìṣe láti fi ẹ̀sùn pé àwọn ọmọ ẹ̀yìn òun wọ́n rí òfin ọjọ́ ìsinmi kọjá. Wọ́n ṣàṣìṣe. Àwọn ọmọ ẹ̀yìn òun wọn ò rí òfin yẹn kọjá o. Wọn ò ṣe ohunkóhun tí ó yẹ wọn ó ṣe lọ́jọ́ ìsinmi. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí
tó ti tẹnubodò tó ti mumi nìyẹn. Ṣùgbọ́n ká tó wá máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó méjì tàbí mẹ́ta nínú ẹ̀kọ́ yìí fún ìgbé ayé Kristẹni lónìí. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tó ń gbọ́ mi nínú ilé, ó ní pé ẹ máa sinmi o. Ẹ máa sinmi o, dádì, mọ́mì, ẹ máa fúnra yín sinmi. Ọlọ́run ṣàánú wa ló fi fún wa ní ọjọ́ ìsinmi ọ̀sọ̀ọ̀sẹ̀ láti máa sinmi. Àwọn bàbá wa ilẹ̀ Yorùbá náà sì pòwe ẹ̀gbọ́ bí wọ́n ti wí, wọ́n ní gárúbà gbọ́dò, gárúbà sédò, gárúbà mọ́jẹ̀já ọ lọ, àfàìmọ̀ tá a bá pẹja ọ̀hún tán tí gárúbà ó jẹ ń bẹ̀. Dádì àti mọ́mì, ẹ má jẹ́ kágọ́ ara yọ daṣẹ́lẹ̀ kẹ́ tó máa ṣèsinmi tipátipá. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́lọ́run ti mọ̀ pé àgọ́ ara yìí nílò sinmi, ìdí nù tó fi ya ọjọ́ kan sọ́tọ̀ pé ká máa fi sinmi láàrin ọ̀sẹ̀. Àánú lọ́lọ́run fi ṣe fún wa, kì í ṣàjàgà. Ẹ jẹ́ á wá àyè ká máa fún ara wa nísinmi. Ẹ̀kọ́ àkọ́kọ́ nù fún ìgbé ayé wa lónìí gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa pé àwọn iṣẹ́ tó bá pọn dandan láti ṣe lọ́jọ́ ìsinmi, ẹ jẹ́ á ṣe é. Oúnjẹ jíjẹ ohun tó pọn dandan ni, ẹ jẹ́ á dáná oúnjẹ. Ìlera wa ohun tó pọn dandan ni, ẹ jẹ́ á tọ́jú ara wa lọ́jọ́ ìsinmi. Ẹ má jẹ́ á gbẹ̀mí ara wa tàbí gbẹ̀mí ẹlòmíì torí ipá a fẹ́ pa òfin ọjọ́ ìsinmi mọ́. Ohun gbogbo tá a bá lè ṣe láti dóòlà ẹ̀mí ara wa, láti dóòlà ẹ̀mí àwọn ẹlòmíràn lọ́jọ́ ìsinmi, ẹ jẹ́ á ṣe é. Ọjọ́ ìsinmi, ọjọ́ àánú Ọlọ́run ni tó fún wa ká máa sinmi, kì í sọjọ́ ẹrù wúwo tí ó dàjàgà sí wa lọ́rùn, tí ó wàá di mọ́sùmọ́tọ̀. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé gbogbo ìgbésẹ̀ tá a bá máa gbé nínú ìrìn àjò ayé wa, nínú ìgbé ayé wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ká jẹ́ kó máa wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ká jẹ́ kó máa wà ní ìbámu pẹ̀lú ìwé mímọ́. Ẹ wo ìdáhùn tí Jésù fún àwọn Farisí nínú ẹ̀kọ́ yìí. Gbogbo ìdáhùn rẹ̀ pátápátá láti inú ìwé mímọ́ ló ti mú. Èyí ń túmọ̀ sí wípé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ẹ jẹ́ á tọpasẹ̀ ọ̀gá wa, ẹ jẹ́ á tọpasẹ̀ Olúwa wa, ẹ jẹ́ á tẹ̀lé àpẹẹrẹ Kristi. Kó jẹ́ pé gbogbo ẹ̀kọ́ wa àti ìgbàgbọ́ wa àti ìgbé ayé wa ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká fi ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣe aláṣẹ lórí ìgbàgbọ́ wa, ṣe aláṣẹ lórí ìṣe wa gbogbo. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká má jẹ́ onígbàgbọ́ atọpinpin òfin. Ká má jẹ́ onígbàgbọ́ mọ́sùmọ́tọ̀. Kì í ṣe nípa pípa òfin mọ́ la fi fún wa nígbàlà. Ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 8 àti 9 ó fìdí rẹ̀ múlẹ̀ pé oore ọ̀fẹ́ la fi gbà wá là nípa ìgbàgbọ́. Àti èyí ni kì í ṣe tẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Kì í ṣe nípa iṣẹ́, kì í ṣe nípa pípa òfin mọ́, kẹ́nikẹ́ni má bàa ṣògo. Kẹ́nikẹ́ni má bàa rò wípé nípa àgbé ayé mímọ́ mi, nípa pípa òfin mọ́ mi ni mo fi nígbàlà. Rárá. Má gba ìgbàgbọ́ ní ìgbà mọ́sùmọ́tọ̀. Má jẹ́ onígbàgbọ́ atọpinpin òfin. Oore ọ̀fẹ́ la fi gbà wá là. Ní ìparí ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé bá wa ṣe sọ wípé ká má jẹ́ onígbàgbọ́ atọpinpin òfin, pé oore ọ̀fẹ́ la fi gbà wá là. Ẹ̀kọ́ yìí wá kọ́ wa pé oore ọ̀fẹ́ tá a wá níhun o, ká má ṣìlò. Oore ọ̀fẹ́ tá a níhun o, ká má ṣìlò. Oore ọ̀fẹ́ ò túmọ̀ sí kí n ṣe bí mo ti fẹ́. Rárá o. Oore ọ̀fẹ́ ò túmọ̀ sí èmi mọlápá mi bọ́ bá lè já ó já. Rárá o. Nítorí ọ̀fẹ́ túmọ̀ sí ni ṣíṣe bí Kristi ṣe fẹ́.
ìyẹn mú mi rántí orin kan nínú ìwé orin wa. Mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́, kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Oore ọ̀fẹ́ ó ní gbígbé ìgbé ayé tó gbà bíi ti Jésù. Ìgbà tí àwọn ọmọ ẹ̀yìn Jésù ní Áńtíókù tí wọ́n gbé ìgbé ayé wọn tí ó dàbí ti Kristi, ńlá àwọn aláìgbàgbọ́ ní Áńtíókù ni a fún wọn lórúkọ tí a ń pè wọ́n ní Kristẹni. Ìtumọ̀ èyí tí í ṣe Jésù kéékèèké. Wọ́n rí i pé ìgbé ayé wọn jọ ti Jésù ni wọ́n bá ń pè wọ́n ní Kristi kéékèèké, Kristi kéékèèké, Kristi kéékèèké, Kristẹni. Ó bani nínú jẹ́ lónìí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ tí ń jó kọ́ lónìí ìgbé ayé wọn ò jọ ti Kristi. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi, ẹ jẹ́ kí ìgbé ayé yín kó dàbí Kristi. Ẹ má jẹ́ ń gbàgbọ́ ẹnu lásán, ẹ má jẹ́ má ga gbóná lásán nù ṣọ́ọ̀ṣì. Nígbà tẹ́ ń rìn ìrìn àjò nú ayé níbi iṣẹ́ yín, nínú àdúgbò tẹ́ ẹ wà, ẹ jẹ́ káwọn èèyàn rí Kristi lára yín. Ibi tí ẹ̀kọ́ wa lónìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹni ó bá létí kó gbọ́ ohun tẹ̀mí ń sọ fáwọn àjọ. Ẹ ṣé púpọ̀ tẹ̀ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín àti láwùjọ tẹ́ ẹ wà. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀ tààràtà, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp tí màá pè jáde yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààràtà sórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà nọ́mbà WhatsApp yìí +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run alààyè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ìjọ Ọlọ́run wa gbogbo kọ̀ọ̀kan nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa. Àdúrà mi ni wípé ńgbà tá a bá ń pàdé láti kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 13 oṣù keje 2025 yìí, Olúwa ó tún sí wa ń yè jù báyìí lọ. Yóò fòye ọ̀rọ̀ rẹ̀ yé wa. Ẹ jẹ́ á tètè dé, ẹ jẹ́ á kópa ribiribi nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa. Gbogbo wa ó sì dá lábùkún fún lórúkọ Jésù. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.